kábíyèsí, àwọn ọba tó wá jẹ́ pé wọ́n wá ń tẹ àwọn àṣà wa mọ́lẹ̀ nílẹ̀ káàárọ̀-o-jíire yìí. Kábíyèsí, kí ni ìgbésẹ̀ ẹ̀yin lọ́balọ́ba lórí bí wọ́n ṣe ti ọwọ́ ọmọ wọn tí wọ́n tì bọ aṣọ? Torí lójoojúmọ́ ni wọ́n ń pọ̀ sí tí wọ́n sì ń gbèrú sí. Bẹ́ẹ̀ni, ẹ ṣé. Ṣé ẹ rí àwọn àgbàlagbà, wọ́n ní tí èèyàn bá ń kọrin tí ò dùn, òun náà fi ti ara rẹ̀ gbọ́. Ṣùgbọ́n ayé yìí ti yí padà. A ti ń fojú egbò ṣe kíni, a ti fi tẹ̀lẹ̀. Nígbà ayé àwọn bàbá wa àtàwọn bàbá bàbá wa, kò rí báyìí. Kí ni ò jẹ́ ó rí bẹ́ẹ̀ ni pé ọba ló ń darí ìlú nígbà náà. Ṣùgbọ́n lóde òní, ìjọba ló ń darí ìlú. Ibi tí nǹkan ti kọ́ra wọn, tí ó ti gúnra wọn, tó ti yẹ̀gẹ̀rẹ̀, ilẹ̀ rí yìí. Nígbà ó ti di pé a ti gbé àṣẹ ọba sí abẹ́ ìjọba, sí ìjọba olóṣèlú. Ìjọba náà pè ní ìjọ àwọn ọba. Láyé àtijọ́, wọ́n pè ní ìjọba. Àwọn olórí ìlú náà ń ṣèjọba, náà ń darí ìlú. Kódà agbára wà fún ọba nígbà náà láti fi máa kí àwọn bàbá wa pé ikú bàbá yèyé. Agbára ikú àti ìyè wà lọ́wọ́ wọn lẹ́yìn Elédùmarè. Wọ́n pè wọ́n ní igbákejì Elédùmarè. Wọ́n lágbára kán dájọ́ ikú fún yàn. Wọ́n lágbára láti ìdájọ́. Ṣùgbọ́n nígbà tí a ti gbé agbára ọba sábẹ́ àṣẹ ìjọba olóṣèlú, ọ̀rọ̀ ti yí padà. Nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ mọ́. Ibi tí nǹkan ti wọ́ wá nílé. Èmi tàbí ẹ̀yin tàbáwọn, wọn ò láṣẹ mọ́ láti fi agbára òfin mú ọba kankan. Nígbà pé ìjọba ló fi wọ́n síbẹ̀. Ìjọba ló fi wọ́n síbẹ̀. Ṣùgbọ́n aráàlú, tí wọ́n bá mọ̀ pé ẹni tí àwọn yàn yìí ó ń bà wọ́n lójú jẹ́, wọ́n ní ẹ̀tọ́, wọ́n sì lórí ọ̀fẹ́ láti pè sákèésí pé àwọn bàbá yín ò ṣe bọ́n ṣe ń ṣe yìí o. Àwọn bàbá yín ò tẹ́ bàṣubàṣu bẹ́ẹ̀ ṣe ń tẹ́ yìí. Wọ́n ó pe irú ọba bẹ́ẹ̀ sákèésí. Ajá tí ó bá sì sọnù, wọ́n ní àwọn àgbà ní kò ní gbọ́ ìfé. Ìfé ni ọdẹ, ìfé lọba mọ́ ń sú, ọba ò kí ń fọ́n fèrè. Wọ́n ní kò ní gbọ́ ìfé ọlọ́dẹ. Ọba tó bá pé òun náà bá fẹ́ ṣàtúnṣe ní kíákíá, yóò pe àró, yóò pe ọ̀dọ̀fínú rẹ̀, yóò kúrò níbi ìwà bàjẹ́ tán bá ní ó ń wù. Ẹ parọ́, ọ̀pọ̀lọpọ̀ ọba la rí lè níbi àwọn ìwà bàjẹ́ tí ò sì máa fojú rí, tí ò sì máa fetí gbọ́. Táà tún máa sọ pé ṣé ọba ní eléyìí ṣá, ṣọ́ba lẹni yìí, láwọn nǹkan tí ó pè ká mọ́ ẹni tá pè ní adarí ìlú tàbí ọba lọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò bá ní gbọ́ tí ò ní gbà, torí pé ó ní àtìlẹ́yìn ìjọba, àṣẹ ìjọba, yóò máa ṣe tó wù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó máa padà lẹ́yìn fún àwọn bẹ́ẹ̀. Ní ìjọba ní Ọ̀ṣun State Council of Ọba, ìjọba ìbílẹ̀ ti Ọ̀ṣun, lọ́balọ́ba, tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, olórí aládé gbogbo, kábíyèsí o, His Imperial Majesty, ọba kábíyèsí o, Dr. Ẹniìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì, kábíyèsí o, tí wọ́n ń ṣe alága àti olùdarí fún. Ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ náà ti gbé níbẹ̀ láti pe àkíyèsí àwọn ọba tí wọ́n ń hùwà ìbanilójújẹ́, tí wọ́n ń pàkíyèsí wọn sí. Kódà ó wà ní àkọọ́lẹ̀ pé àwọn míì wà tí wọ́n fún ní gbélé ẹ̀ fúngbà díẹ̀ láti lè fi hàn pé ìwà tó ń hù kò bá ti lọ́balọ́ba mu. Kì í ṣe pé bá àwọn lọ́balọ́ba àti àwọn bàbá bàbá, kì í ṣe pé wọ́n ń wòran o, rárá o. Wọn ò wòran rárá o. Wọ́n ń gbègbè torí ààyè lọ́balọ́ba, institution tí ò gbọdọ̀ bàjẹ́ ni, abáńbẹ̀ ni. Kò gbọdọ̀ tí ọwọ́ wa, eégún ò gbọdọ̀ tọwọ́ àgbà, tí ọwọ́ ajá kò gbọdọ̀ bàjẹ́. Ìdí náà tí àwọn bàbá bàbá yìí tán fi máa ń pe àwọn tó máa rí pé ó kù díẹ̀ káàtó sí nínú ìṣesí, ní ìhùwàsí àbí ìrọ̀sọ̀rọ̀ sí wọn,
wọ́n máa ń pè wọ́n sí àkíyèsí. Èyí tí ò bá wá fẹ́ gbọ́ tó fẹ́ gbà náà máa ń fún ní ìbáwí ráńpẹ́ pé gbélé rẹ̀ fúngbà díẹ̀, a gbọ́dọ̀ rẹ́nu pàdé mọ́ oṣù 6, ọdún kan, oṣù 3, bóyá láàkó ìgbà yẹn tí wọ́n fi ní kó gbélé òun ó ṣe kí ni, yóò ṣe àṣàrò, yóò tún ọ̀nà rẹ̀ yóò tún tọ̀, yóò ṣe àtúnṣe bí ọ̀rọ̀ àárín ẹ̀ sì jẹ́nu. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.